Ewa Ede Yoruba. 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 Ẹ káàsán o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbóhùn mi ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi ní wákàtí mo kí yín o, àkú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Adéṣọlá Olúwafúnmiláyọ̀ tèmi Tọ́pẹ́ aya Ọlábádé, ọmọ bíbí Òbínúgà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Ewa Ede. Èmi ni mo jẹ́ atọ́kùn ètò ìbéèrè àti ìdáhùn tí à ń ṣe fún àwọn ọmọ lórí àṣà àti èdè Yorùbá káàkiri ilé àwọn ẹ̀kọ́ wa jákèjádò ìlú yìí. Ètò yìí wà láti ṣe àgbélárugẹ àṣà wa ni o, àti láti mú ìwúrí bá èdè Yorùbá sísọ láàárín àwọn akẹ́kọ̀ọ́ wa. A dẹ̀ rí wípé ètò yìí ó jẹ́ ohun tí ó pọn dandan láti bẹ̀rẹ̀ ní àsìkò yìí, nítorí pé a ti rí bí àwọn ọmọ wa ṣe ń fi èdè Yorùbá tán fi ń ta yín. A wá wò wípé a fẹ́ kí èdè wa àti àṣà wa a fẹ́ kó parun, náà la ṣe bọ́ síta láti ṣe ètò yìí. A wá ń fẹ́ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ àti iléeṣẹ́ jàǹkànjàǹkàn tí wọ́n lè ṣe ìrànlọ́wọ́ fún wa. Tó bá wá rí bẹ́ẹ̀, tí ó bá wá wù yín tẹ́ fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wa, tàbí tẹ́ fẹ́ ṣe ìpolówó tàbí onígbọ̀wọ́ fún ètò yìí, ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 1 8 0 1 4 3 2 1 3 7 5 àti 3. Ẹ dẹ̀ lè bá wa ní gbólóhùn tàbí kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn ìpele ìbánisọ̀rọ̀ wa gbogbo, yálà WhatsApp ni tàbí Facebook tàbí Instagram tàbí Twitter. Bẹ́ẹ̀ náà ni ẹ lè bá wa dòwò pọ̀ lórí ìpele TikTok wa náà. Gbogbo ìpele wọ̀nyí lẹ ti lè ní àǹfààní láti bá wa sọ̀rọ̀. Lẹ́ẹ̀kan sí mo kí yín. Orúkọ tèmi ni Adéṣọlá aya Ọlábádé. Ire o. Gbé àṣà Yorùbá lárugẹ, ẹgbẹ́ o.